kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá ẹ dá gbogbo ara ya ìgbà wa o wọ́n ti rán ọ̀rọ̀ Yorùbá SSD ọ̀rọ̀ Yorùbá sí SSD tí wọ́n fi àmọ́ látijọ́ yìí wọ́n ti rán lẹ́wọ̀n o àwọn SSD wọ́n ní páwọn náà ọ̀rọ̀ Yorùbá dẹ́wọ̀n kí wọ́n tó padà o àwọn SSD wọ́n ti rán ọ̀rọ̀ Yorùbá TV tí wọ́n sọ pé ó sun Kùránì wọ́n ti rán lẹ́wọ̀n o wọ́n ti rán lẹ́wọ̀n o tó lọ́pọ̀lọpọ̀ lálẹ́ àná sílẹ̀ ẹjọ́ jókòó ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn olómìnlẹ́jẹ̀ làwọn èèyàn gbé jáde o ipò ti fọ̀rọ̀ Yorùbá TV lẹ̀ wọ́n ti rán lẹ́wọ̀n o ó ti wà àrọ́ Yorùbá TV àwọn SSD wọ́n rí pé àwọn ti dé ẹ̀wọ̀n báyìí kí wọ́n tó yí padà o. bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ọgbà ẹ̀wọ̀n ló wà. bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ Yorùbá TV ó ti wà lọ́gbà ẹ̀wọ̀n o torí mò ń gbé information káwọn ẹ̀gbẹ́ kiri lánàá ọ̀rọ̀ Yorùbá ó ti wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí o àwọn SSD wọ́n rí pé àwọn ti ọ̀rọ̀ Yorùbá dẹ́wọ̀n o bọ́rọ̀ náà ṣe ṣẹlẹ̀ ní. màá ní tó wá fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn babaláwo láti orí bàbá wa Àrà Ìbàdàn Àràbà Ọ̀ṣọ́ bàbá wa FFF a fi gbogbo wọn àti wọn kí àràbà àgbáyé ojú ní tìyìn torí ó yẹ ká gbóṣùbà kálẹ̀ fún wọn ká sì wọ́n lọ́gbọ̀ ẹnu kí nìdí tí mo ní kí n wọ́n lọ́gbọ̀ ẹnu pé ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ògbìyànjú wọn lórí torí láìjọ́ tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ làwọn lábàlábà ti dìde tẹ́ pé wọ́n sì tún wà kóòtù dáná ni kó di pé wọ́n rán ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n wọ́n wà kóòtù dáná ni kó di pé wọ́n rán ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n torí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ wọ́n fún lásọ ṣùgbọ́n adúpẹ́ lọ́rọ̀ àwọn bàbá bí wọ́n ṣe ń rúbọ làwọn náà náwó náà nara ojú ní tìyìn adúpẹ́ lọ́wọ́ olóyè Ìgbòho àti ọba Olúgbọ́n adúpẹ́ lọ́wọ́ tìyìn náà bí ó yẹ pé ìgbésẹ̀ yín kò nípa lórí ọ̀rọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ nípa ìgbésẹ̀ ṣùgbọ́n ìgbésẹ̀ yín ò nípa kankan lórí ọ̀rọ̀ yìí bí wọ́n ti ń parọ́ tẹ́ bá fẹ́ gbóòtọ́ rẹ̀ gbọ́lẹ́nu mi ẹ gbégbèsẹ̀ o bí a ti rí pé ká sọ pé ó pẹ́ ká ẹ tó gbégbèsẹ̀ bí a sọ pé ó pẹ́ ká ẹ tó gbégbèsẹ̀ tẹ̀ká ìpàdé bí a ti rí pé wọn ò tètè bù yín gbọ́ torí ní tẹ́ fi dá lójú ni pé àwọn SSD wọn ò fi ilẹ̀ wọn ò ní dájọ́ lórí ẹ̀ ó sì rọ SSD lọ́rùn kí wọ́n lọ sí kóòtù kún láwọn fídíò ẹjọ́ tó a fi jẹ́ pé adájọ́ gbẹ́dàjọ́ kalẹ̀ tó sì ná lẹ́wọ̀n èmi ò rò pé àwọn SSD ní wà lọ́wọ́ SSD kó bá wa ni o SSD ní wà lọ́wọ́ torí oyin tẹ́mi tún líle aláwọ̀ lè gbẹ́dàjọ́ kalẹ̀ pé kéèyàn ó wá sí community service kó mọ̀ sí láti ilé rẹ o ẹ bá rántí kéèsì mú kí Akíndélé ilé ló ti wá sí community service o ṣùgbọ́n àwọn SSD wọ́n rí dájú pé àwọn sì dẹ́wọ̀n wípé wọn ní kó tó wá mọ́ ṣe community service tọ́lá ọ̀pọ̀lọpọ̀ káàkiri àgbáláyé wọ́n rò kó bóyá ẹbí nípa ìgbésẹ̀ táwọn kan gbé wọ́n rò bóyá ìgbésẹ̀ tí àwọn bàbá wa àwọn ọba tí ọba wa tí wọ́n gbé wọ́n rò kó bóyá wọ́n ní kí wọ́n wípé bóyá àwọn SSD bóyá wọ́n bìdú ẹjọ́ ni SSD wọ́n sì ọ̀rọ̀ Yorùbá dẹ́wọ̀n ni o wọn ò bìdú ẹjọ́ o adájọ́ gbé ẹjọ́ kalẹ̀ lánàá o mo sì mọ̀ pé SSD kọ́ ni àti adájọ́ òní kan sí papọ̀ a pé ìgbésẹ̀ táwọn bàbá wa gbé fẹ́ lákin ìgbésẹ̀ tí àwọn bàbá wa tán gbé agbófẹ́ lákin ni SSD wọn ò bìdú ọkẹ́ sí ni o ṣùgbọ́n wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lánàá adájọ́ yìí ni mo wá fún wa lọ́gbọ́ ẹnu orí yóò mọ̀ ní dàrú adájọ́ tó dájọ́ ọ̀rọ̀ Yorùbá lánàá inú mọ̀lẹ́ yóò dùn tí yín o adájọ́ ló lo bóyá wọ́n ti mọ̀ discretion rẹ̀ ìgbébò adájọ́ ló lo orí pípé rẹ̀ olólo òye rẹ̀ wípé ẹjọ́ tó ń gbé wá káwọn ọmọ ìlọ́run yìí ẹ ó sùkúrà ní kò fẹ́ lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n àwọn dàbí ẹni pé adájọ́ ò ní gbé ìdájọ́ kankan kalẹ̀ adájọ́ sọ wípé ó da ẹni kó lọ sí ẹ̀wọ̀n kó lọ sí community service láyé ẹjọ́ tó táyé pé ìgbésẹ̀ tẹ́ ní ọba wa gbé táyé pé yun ni ó ṣiṣẹ́ ni SSD ni ó wìdó ẹjọ́ mo dúpẹ́ lọ́wọ́ bá wa mo dúpẹ́ pé lọ́wọ́ olóyè Sunday Igboho wípé wọ́n ti ẹ̀sìgbésẹ̀ ṣùgbọ́n tẹ́mi lọ́pọ̀ wà láàrin òun ni pé bóyá ó pẹ́ ká tó fi tọ́ wọn létí torí báyìí mi bàtú gbọ́rọ̀ ìwé tó sì gbọ́ wọ́n sọ pé ta lọ́lọ́run ó ti wá bu ọba Olúgbọ́n àti Sunday Igboho ní ìwà bú wọn o mo sọ fún mo gùn ọlọ́gbọ̀n pé àwọn náà tó ti ẹ̀sìgbésẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ṣègbésẹ̀ nígbà tá a dọ́dọ̀ àwọn SSD SSD wí ni pé àwọn ti gbẹ́jọ́ lọ sí ọ̀dọ̀ àwọn l'Àbújá wípé tí abánigbèsè náà tó ta fẹ́ ṣe kí ọba tá a gbé dìde wípé kí wọ́n lọ sí Àbújá ní àná Tuesday adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ ní adájọ́ ló wá lórí pípé rẹ̀ láti sọ wípé ẹ ṣàjà fún ní torí ẹjọ́ òun ìṣẹ́jọ́ tó lẹ́sẹ̀ ńlẹ̀ dájọ́ fi wò pé ẹjẹ́ afọ́rọ̀ Yorùbá níjìyà tí ó ní pọ̀ tó yá pádájọ́ mi ni wọ́n lè fún lẹ́wọ̀n ọdún méjì ó kéré jù nípasẹ̀ délé yìí SSD ò láàánú àwọn òṣèṣe o wọ́n fẹ́ kí wọ́n fún ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n bí ọdún mẹ́wàá ni ìgbà tó bá rẹ̀ pé olẹ́nu SSD ipò bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ òṣìṣẹ́ kankan o èmi mọ̀ parọ́ ni o ẹ dákun ẹ tọ́ mi bá ta bọ́ fojú mi mọ̀ parọ́ ni o bí sọ tí ìjà láyé ni ìmọ̀ parọ́ ni wọ́n rán ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n tààrà wọ́n táyé pé ẹjọ́ òun táyé pé yóò gbé lẹ́yìn wa ni nínú kí àwọn SSD kún ó wìdú ẹjọ́ tàbí kí adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ pé ihun tí ẹni ọkùnrin ṣe yìí kò lẹ́sẹ̀ ní rárá torí pé èlé fowó rẹ̀ ràwé kó sì tì náà bọ̀ ṣùgbọ́n SSD ò láwọn bí wọn ò wìdú ẹjọ́ SSD sì dé ẹbí ẹ̀wọ̀n torí mo tún gbọ́ pé lánàá nígbà àwọn dé kóòtù arákùnrin wa ó tún rọjọ́ fáwọn SSD kan bí ẹni pé àwọn SSD ṣe lóore SSD ò sí wá lóore o SSD wọn ò sí wá lóore o
wọ́n sì ọ̀rọ̀ Yorùbá dẹ́wọ̀n ó ti wà lágodi báyìí o ọ̀rọ̀ Yorùbá ti wà lágodi báyìí o adágbèdà ayọ́kọ̀ ìlànà o wọ́n sì ràn ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n mo fẹ́ kí o gbowó mọ̀ ni torí mo rí táwọn kan ti ń gbé information kí ẹ̀yin kìnnìkan ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe o iṣẹ́ yín jẹ́ o àwọn náà sì gbìyànjú o ṣùgbọ́n sẹ́yìn ò jẹ́ o wọ́n sì gbìyànjú o bí akínwulẹ̀ náà bẹ̀ olóṣèlú Ìgbòho àtọ̀bọ̀ Olúgbọ́n wọ́n sì gbìyànjú torí wọ́n ní ká máa lọ bẹ̀ ká lọ sọ́dọ̀ àwọn SSG pípa àwọn ó pè wọ́n a sì lọ bẹ̀ wọ́n sì pè wọ́n tóòtọ́ kálukú sì gbìyànjú bóyá ó ti wá pẹ́ torí táwọn SSG sọ nípa àwọn ti gbé lọ sí Àbújá bóyá ó ti wá pẹ́ kí gbìyànjú kó tó jásí tá a jẹ́ kó jásí ní gbìyànjú ò ṣe yọ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ olóṣèlú Ìgbòho adúpẹ́ ní ọwọ́ ọba Olúgbọ́n ọpẹ́ pàtàkì gidi lọ́wọ́ àwọn bàbá wa FFF Ọ̀dẹ́gbọlá bàbá mi dáadáa bàbá FFF ààbọ̀ sọ ojú òní tì yín láti bẹ̀rẹ̀ wọn ti wà mẹ́ tí ó dópin pẹ̀lú ogun wọ̀sí mọ́rí wọ́n tún fárígá wípé àláwo àwọn sẹ́ ní táwọn ti bí láti pẹ́ làwọn ọmọ ti sìn náà roko lẹ́yìn àwọn òní gbà a sì dúpẹ́ ìrúbọ yíyọ torí tìrúbọ yóò bá níyọ ni adájọ́ lè fún Yorùbá lọ́dún méjì ọgbọ́n pàtàkì ní lọ́wọ́ bàbá rẹ̀ já gbé fún èmi ọmọ mi parọ́ ojú òní tí yín o gbogbo ẹ̀yẹ mọ́kọ́ Yorùbá adúpẹ́ lọ́wọ́ bàbá wa adúpẹ́ lọ́wọ́ bàbá wa adúpẹ́ lọ́wọ́ olóṣèlú Olóṣèlú Ìgbòho adúpẹ́ lọ́wọ́ ọba Olúgbọ́n adúpẹ́ lọ́wọ́ bàbá wa FFF president for Ifá Castle region àwọn oyún wọ́n lè kú torí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n gbà kó fẹ́ bá wọlé torí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bákan náà ni Àràbà Ọ̀dẹ́gbọlá àfi gbogbo yín àfi kí bàbá mi Àràbà àgbáyé àtọ́bẹ̀ẹ́dú àgbáyé àfi àwọn alábàárà kí ẹ ṣe o ṣùgbọ́n bàbá mi dáadáa ọmọ níjẹ́ nísẹ̀yìn mi fẹ́ kí wọn babaláwo tí màá yẹ tó kí wọn náà wọ́n tún mọ̀ tó tó wá fẹ́ kí wọn babaláwo èyí mọ̀ sọ̀rọ̀ lọ ètò ìdí tábàrọ̀ tí ìbá tó wáyé wọ́n mọ̀ oríyìn tó ṣe náà yóò mọ̀ dùn pé sáà mọ̀ wà mọ̀ pé àwọn làásì báyìí ni nípasẹ̀ lélẹ́yìí tó wáyé nìkan ní péré láàrin kílẹ̀ láàrin àyìn babaláwo tó jẹ́ bàbá wa bẹ́ẹ̀ kẹ́mọ̀ pé àti fókọ̀ rẹ̀ kí ogbó yínú àti fókọ̀ ẹnìkan tábà kí ogbó yà bàbá nu ojú òní ti wà ṣùgbọ́n mi fẹ́ kí o gba yóò mọ̀ wípé ìgbésẹ̀ wípé bóyá àwọn SSD mo bìdú ẹjọ́ o wọ́n rán ọmọ wa lẹ́wọ̀n tààrà ni o mo ṣe làbọ́dọ̀ làbọ̀ ìfẹ́ bó ṣe fún gbẹ̀yìn náà káàkiri àgbàláyé ojú òní ti wà o kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá ẹ dá gbogbo ara ayé ìgbà wa o wọ́n ti rán ọ̀rọ̀ Yorùbá SSD ọ̀rọ̀ Yorùbá tí SSD tí wọ́n fi àmọ́ látijọ́ yìí wọ́n ti rán lẹ́wọ̀n o àwọn SSD wọ́n ní páwọn náà ọ̀rọ̀ Yorùbá dẹ́wọ̀n kí wọ́n tó padà o àwọn SSD wọ́n ti rán ọ̀rọ̀ Yorùbá TV tí wọ́n sọ pé ó sun Kùránì wọ́n ti rán lẹ́wọ̀n o tó lọ́pọ̀lọpọ̀ lálẹ́ àná sílẹ̀ ẹjọ́ jókòó ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn olómìnlẹ́jẹ̀ làwọn èèyàn gbé jáde o ipò ti fọ̀rọ̀ Yorùbá TV lẹ̀ wọ́n ti rán lẹ́wọ̀n o ó ti wà àrọ́ Yorùbá TV àwọn SSD wọ́n rí pé àwọn ti dé ẹ̀wọ̀n báyìí kí wọ́n tó yí padà o. bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ọgbà ẹ̀wọ̀n ló wà. bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ Yorùbá TV ó ti wà lọ́gbà ẹ̀wọ̀n o torí mò ń lu information káwọn ẹ̀gbẹ́ kiri lánàá ọ̀rọ̀ Yorùbá ó ti wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí o àwọn SSD wọ́n rí pé àwọn ti ọ̀rọ̀ Yorùbá dẹ́wọ̀n o bọ́rọ̀ náà ṣe ṣẹlẹ̀ ní. màá ní tó wá fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn babaláwo láti orí bàbá wa Àràbàdàn Àràbà Ọ̀ṣọ́ bàbá wa FFF àfi gbogbo wọn àti wọn kí Àràbà àgbáyé ojú ní tìyìn torí ó yẹ ká gbóṣùbà kálẹ̀ fún wọn ká sì wọ́n lọ́gbọ̀ ẹnu kí nìdí tí mo ní kí n wọ́n lọ́gbọ̀ ẹnu pé ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ògbìyànjú wọn lórí torí láìjọ́ tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ làwọn Àràbà ti dìde tẹ́ pé wọ́n sì tún wá kóòtù dáná ni kó rí pé wọ́n rán ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n wọ́n wá kóòtù dáná ni kó rí pé wọ́n rán ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n torí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ wọ́n fún lásọ ṣùgbọ́n adúpẹ́ lọ́rọ̀ àwọn bàbá bí wọ́n ṣe rúbọ làwọn náà náwó náà nara ojú òní tìyìn adúpẹ́ lọ́wọ́ olóyè Ìgbòho àti ọba Olúgbọ́n adúpẹ́ lọ́wọ́ tìyìn náà bí ó yẹ pé ìgbésẹ̀ yín kò nípa lórí ọ̀rọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ nípa ìgbésẹ̀ ṣùgbọ́n ìgbésẹ̀ yín ò nípa kankan lórí ọ̀rọ̀ yìí bí wọ́n ti ń parọ́ tẹ́ bá fẹ́ gbóòtọ́ rẹ̀ gbọ́lẹ́nu mi ẹ gbégbèsẹ̀ o bí a ti rí pé ká sọ pé ó pẹ́ ká ẹ tó gbégbèsẹ̀ bí a sọ pé ó pẹ́ ká ẹ tó gbégbèsẹ̀ tẹ̀ká ìpàdé bí a ti rí pé wọn ò tètè bù yín gbọ́ torí ní tẹ́ fi dá lójú ni pé àwọn SSD wọn ò fi ilẹ̀ wọn ò ní dájọ́ lórí ẹ̀ ó sì rọ SSD lọ́rùn kí wọ́n lọ sí kóòtù fún láwọn fídíò ẹjọ́ tó àfi jẹ́ pé adájọ́ gbẹ̀dájọ́ kalẹ̀ tó sì ná lẹ́wọ̀n èmi ò rò pé àwọn SSD nínú àlọ́wọ́ SSD kó bá wa ni o SSD nínú àlọ́wọ́ torí oyin tẹ́mi tún líle aláwọ̀ lè gbẹ̀dájọ́ kalẹ̀ pé kéèyàn ó wá sí community service kó mọ̀ sí láti ilé rẹ o ẹ bá rántí kéèsì mú kí Akíndélé ilé ló ti wá sí community service o ṣùgbọ́n àwọn SSD wọ́n rí dájú pé àwọn sì dẹ́wọ̀n wípé wọn ní kó tó wá mọ́ ṣe community service tọ́lá ọ̀pọ̀lọpọ̀ káàkiri àgbáláyé wọ́n rò kó bóyá ẹbí nípa ìgbésẹ̀ táwọn kan gbé wọ́n rò bóyá ìgbésẹ̀ tí àwọn bàbá wa àwọn ọba tí ọba wa tí wọ́n gbé wọ́n rò kó bóyá wọ́n ní kí wọ́n wí pé bóyá àwọn SSD bóyá wọ́n bìdú ẹjọ́ ni SSD wọ́n sì ọ̀rọ̀ Yorùbá dẹ́wọ̀n ni o wọn ò bìdú ẹjọ́ o adájọ́ gbé ẹjọ́ kalẹ̀ lánàá o mo sì mọ̀ pé SSD kọ́ ni àti adájọ́ òní kan sí papọ̀ á pé ìgbésẹ̀ táwọn bàbá wa gbé fẹ́ lákin
ìgbésẹ̀ tí àwọn ọba wa tán gbé akófẹ́ ńlá kínní SSD wọn ò withdraw kéèsì ni o ṣùgbọ́n wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lánàá adájọ́ yìí ni mo wá fún wa lọ́gbọ́ ẹnu orí yóò mọ̀ ní dàrú adájọ́ tó dájọ́ ọ̀rọ̀ Yorùbá lánàá inú mọ̀lẹ́ yóò dùn tí yín o adájọ́ ló lo bóyá wọ́n sọ pé discretion rẹ̀ tàbí ìmọ̀ ìgbébò adájọ́ ló lo orí pípé rẹ̀ olólo òye rẹ̀ wípé ẹjọ́ tó ń gbé wá káwọn ọmọ ìlọ́run yìí ẹ ó sùkúrà ní kò fẹ́ lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n àwọn dàbí ẹni pé adájọ́ ò ní gbé ìdájọ́ kankan kalẹ̀ adájọ́ sọ wípé ó da ẹni kó lọ sí ẹ̀wọ̀n kó lọ sí community service láyé ẹjọ́ tó táyé pé ìgbésẹ̀ tẹ ní ọba wa gbé táyé pé yun ni ó ṣiṣẹ́ ni SSD ni ó wìdó ẹjọ́ mo dúpẹ́ lọ́wọ́ bá wa mo dúpẹ́ pé lọ́wọ́ olóyè Sunday Igboho wípé wọ́n ti ṣègbésẹ̀ ṣùgbọ́n tẹ́mi rò pé wà láàrin òun ni pé bóyá ó pẹ́ ká tó fi tọ́ wọn létí torí báyìí mi bàtú gbọ́rọ̀ ìwé tó sì gbọ́ wọ́n sọ pé ta lọ́lọ́run ó ti wá bu ọba Olúgbọ́n àti Sunday Igboho ní ìwà bú wọn o mo sọ fún mo gùn ọlọ́gbọ̀n pé àwọn náà tó ti ṣègbésẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ṣègbésẹ̀ nígbà tá a dọ́dọ̀ àwọn SSD SSD wí ni pé àwọn ti gbẹ́jọ́ lọ sí ọ̀dọ̀ àwọn l'Àbújá wípé tí abánigbèsè náà tó fẹ́ ṣe kí ọba tá a gbé dìde wípé kí wọ́n lọ sí Àbújá ní àná Tuesday adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ ní adájọ́ ló wá lórí pípé rẹ̀ láti sọ wípé ẹ ṣàjà fún ní torí ẹjọ́ òun ìṣẹ́jọ́ tó lẹ́sẹ̀ ńlẹ̀ lájọ́ fi wò pé ẹjẹ́ afọ́rọ̀ Yorùbá níjìyà tí ó ní pọ̀ tó yá pádájọ́ mi ni wọ́n lè fún lẹ́wọ̀n ọdún méjì ó kéré jù nípasẹ̀ délé yìí SSD ò láàánú àwọn òṣèṣe o wọ́n fẹ́ kí wọ́n fún ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n bí ọdún mẹ́wàá ni ìgbà kan wà pé olẹ́nu SSD ipò bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ òṣìṣẹ́ kankan o èmi ò mọ̀ bí parọ́ ni o ẹ dákun ẹ tọ́ mi bá ta bọ́ fojú jì mi ò mọ̀ bí parọ́ ni o bí sọ tí ìjà láyé ni mi ò mọ̀ bí parọ́ ni wọ́n rán ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n tààrà wọ́n táyé pé ẹjọ́ òun táyé pé yóò gbé lẹ́yìn wa ni nínú kí àwọn SSD kún ó withdraw ẹjọ́ tàbí kí adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ pé ihun tí ẹni ọkùnrin ṣe yìí kò lẹ́sẹ̀ ní rárá torí pé èlé fowó rẹ̀ ràwé kó sì tì náà bọ̀ ṣùgbọ́n SSD ò láwọn bí wọn ò withdraw ẹjọ́ SSD sì dé ẹ̀bì ẹ̀wọ̀n torí mo tún gbọ́ pé lánàá nígbà àwọn dé kóòtù arákùnrin wa ó tún rọjò fáwọn SSD kan bí ẹni pé àwọn SSD ṣe lóore SSD ò sí wá lóore o SSD wọn ò sí wá lóore o wọ́n sì sọ̀rọ̀ Yorùbá dẹ́wọ̀n ó ti wà lágodi báyìí o ọ̀rọ̀ Yorùbá ti wà lágodi báyìí o adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ lánàá o wọ́n sì rán ọ̀rọ̀ Yorùbá lẹ́wọ̀n mo fẹ́ kí o bówó mọ̀ ni torí mo rí táwọn kan ti ń gbé information kí ẹ̀yin kìnnìkan ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe o iṣẹ́ yín jẹ́ o àwọn náà sì gbìyànjú o ṣùgbọ́n sẹ́yìn ò jẹ́ o wọ́n sì gbìyànjú o bí akínlẹ̀ kí bí akínlẹ̀ náà bẹ̀ olóyè Sunday Igboho àtọ̀bọ̀ Olúgbọ́n wọ́n sì gbìyànjú torí wọ́n ní ká máa lọ bẹ̀ ká lọ sọ́dọ̀ àwọn SSD pípa àwọn ó pè wọ́n a sì lọ bẹ̀ wọ́n sì pè wọ́n tóòtọ́ kẹ́lẹ́ wọ́n sì gbìyànjú bóyá ó ti wá pẹ́ torí táwọn SSD sọ nípa àwọn ti gbé lọ sí Àbújá bóyá ó ti wá pẹ́ kí gbìyànjú kó tó jásí tá a jẹ́ kó jásí ní gbìyànjú ò ṣe yọ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho adúpẹ́ ní ọwọ́ ọba Olúgbọ́n ọpọ́ pàtàkì gidi lọ́wọ́ àwọn bàbá wa FFF Ọ̀dẹ́gbọlá bàbá mi dáadáa bàbá FFF ààbọ̀ sọ ojú òní tí yìí láti bẹ̀rẹ̀ wọ́n ti wà mẹ́ tí ó dópin pẹ̀lú ọgbọ̀n sí mọ́rí wọ́n tún fárígá wípé àláwo àwọn sẹ́ níta àwọn ti gbé láti pẹ́ láwọn ọmọ ti sìn náà roko lẹ́yìn àwọn ò ní gbà a sì dúpẹ́ ìrúbọ yíyọ torí tí ìrúbọ Yorùbá ní yọ ni adájọ́ lè fọ́nà Yorùbá lọ́dún méjì ọgbọ́n pàtàkì ní ọwọ́ àbá ẹja gbé fún èmi ọmọ ní parọ́ ojú òní tí yìí o gbogbo ẹ̀yẹ mọ́kọ́ Yorùbá adúpẹ́ lọ́wọ́ bàbá wa adúpẹ́ lọ́wọ́ bàbá wa adúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho adúpẹ́ lọ́wọ́ ọba Olúgbọ́n adúpẹ́ lọ́wọ́ bàbá wa FFF president for Ifá Castle region àwọn oyún wọ́n lè kú torí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n gbà kó fẹ́ bá wọn lẹ́tọ̀ọ́ ṣẹ̀ṣẹ̀ bákan náà ni Àràbà Ọ̀dẹ́gbọlá àfi gbogbo yín àfi kí bàbá mi Àràbà àgbáyé àtọ́bẹ̀ẹ́dú àgbáyé àfi àwọn alábàárà kí ẹ ṣe o ṣùgbọ́n bàbá mi dáadáa ọmọ níjẹ́ nísẹ̀yìn mi fẹ́ kí wọn babaláwo tí màá yẹ tó kí wọn náà wọ́n tún mọ̀ tó tó wá fẹ́ kí wọn babaláwo èyí mọ̀ sọ̀rọ̀ lọ ètò ìdí tábàrọ̀ tí ìbá tó wáyé wọ́n mọ̀ orí yìí tẹ́sí náà yóò mọ̀ dùn pé sáà mọ̀ wà mọ̀ pé àwọn làásì báyìí ni nípasẹ̀ lélẹ́yìí tó ẹ̀pẹ́ nìkan ní péré lárí kílẹ̀yìn aláàrin àyìn babaláwo tó jẹ́ yẹn bá wa bẹ́ẹ̀ kẹ́mọ̀ pé àti fókọ̀ rẹ̀ kí ogbó yín nu àti fókọ̀ ẹnìkan tá bá kí ogbó yẹn bá wa nu ojú òní ti wà ṣùgbọ́n mi fẹ́ kí ogbó ayé mọ̀ wípé ìgbésẹ̀ wípé bóyá àwọn SSD mo withdraw ẹjọ́ o wọ́n rán ọmọ wa lẹ́wọ̀n tààrà ni o mo ṣẹlẹ̀ abọ́lọ́ làbọ̀ ìfẹ́ bó ṣe fún gbẹ̀yìn náà wà káàkiri àgbàláyé ojú òní ti wà o.